A kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì tí ẹ̀ ń tẹ́tí sí, ìkànnì kẹrìnlélógún tó fi kalẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìkànnì Jígí Alára tí a ti ń sọ ìtàn pẹ̀lú ẹ̀mí tí a ti ń ròyìn bí àkọlé ìtàn, níbi tí ìgbóhùnsáfẹ́ dàbí àṣà ilé, níbi tí a ti ń sọ àbọ̀ jíjẹ di àtúnbẹ̀rẹ̀ ayé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo gbólóhùn ọ̀rọ̀ tó bá jáde láti ẹnu wa. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa ọ̀wọ́n fún bí ẹ ṣe ń fẹ́ràn wa tí ẹ sì ṣe ń tẹ̀lé wa, tí ẹ sì ṣe ń wò wá. A lù yín lọ́gọ̀ ẹnu, ẹ ṣé ẹ kú àtìlẹ́yìn wa. A sì ń ṣèlérí fún yín pé a ó máa mú ohun pàtàkì tó jọjú wá sí ojú ìwòran yín ní ìgbà kúùgbà. Ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín. Orúkọ tèmi ni Juliet Fọláṣadé láti ìpínlẹ̀ Èkó. Ọ̀rọ̀ wa di gbàsgbòs, ó wá di bó lọ yà mí fún mi. Ó wá di pé à ń gbánilójú, à ń gbára wa, à ń jà ní ìta gbangba láàárín àwọn òṣèré gbajúmọ̀ méjì, Fúnmi Bankantonì àti Uche Maduagwu. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbà wọn ní ìjà ló rẹ́rìn-ín, ṣùgbọ́n ọ̀rọ̀ kò ń rẹ́rìn-ín. Ìjà ètò wáyé láàárín àwọn méjèèjì. Kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, kò ń ṣe pé èní ni ìjà náà ti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n bí wọ́n ṣe wá pàdé ara wọn lójú pópó tí wọ́n wá di pé wọ́n ń gbára wọn gbàgbà tó di ìjà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bá wọn dá sí. Uche Maduagwu ló kọ́kọ́ fẹ̀sùn kan Fúnmi Bankantonì pé òun ló dá ìjà sílẹ̀ láàárín Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham Ajéyẹmí. Ó ní pé obìnrin yẹn Fúnmi pé ó máa ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn, ó máa ń tú àwọn àṣírí tí èèyàn ti fi pamọ́ sí lọ́wọ́ káàkiri fún àwọn èèyàn láti lè dá ìjà sílẹ̀. Nǹkan tí Uche Maduagwu sọ nípa Fúnmi lélẹ̀. Fúnmi wá gbọ́rọ̀ inú bí ó sọ̀rọ̀ gidi, ó fi ohùn ránṣẹ́ sí Uche Maduagwu, ó gbé lọ sí ilé ẹjọ́. Ó tún wá béèrè fún owó ìtanràn èlò ọgọ́rùn-ún mílíọ̀nù náírà, 100 million naira gẹ́gẹ́ bí owó ìtanràn fún orúkọ rẹ̀ tí Uche ń bàjẹ́. Ó tún wá fún un ní wákàtí 12 láti tọrọ gáfárà. Ṣùgbọ́n Uche kò ṣe bẹ́ẹ̀ o. Ó fárígá ni pé ìwọ lẹ́yìn tó ti gbé mi lọ ilé ẹjọ́, ó tún fẹ́ kí n bẹ̀bẹ̀ láíláí. Ṣùgbọ́n wá rí fọ́nrán kan tí ó jáde sí orí ayélujára níbi tí àwọn méjèèjì tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń bá ara wọn jà lójú títì ní ìpínlẹ̀ Èkó. Àwọn agbófinró ló tètè bá wọn pẹ̀tù sí tó tètè dá sí ìjà náà. Bóyá tí ò bá jẹ́ pé agbófinró dá sí, bóyá nǹkan tá à ń sọ ìkọlà bá máa sọ, bóyá ẹnìkan ti fọ́ra wọn lórí, wọn á ti di èrò hospital. Fúnmi sọ pé Uche ń gbìyànjú láti ba eré tuntun tí òun ṣẹ̀ṣẹ̀ gbé jáde jẹ́. Fúnmi wá sọ pé òun ti kìlọ̀ fún Uche tẹ́lẹ̀ pé kó dẹ́kun, kó ṣọ́ ara rẹ̀ láti máa sọ̀rọ̀ burúkú nípa òun àti àwọn ọ̀rẹ́ òun. Ṣùgbọ́n Uche kò gbọ́. Uche ìwọ náà ṣe wá jẹ́ alẹ́ tí lápá báyìí tó gbọ́ràn tó fi wá di pé gbàsgbò ní ojú títì. Lẹ́yìn ìjà náà, Uche Maduagwu ti jáde lórí ayélujára, òun náà ti sọ̀rọ̀. Ó ní inú òun bàjẹ́ pé obìnrin ń na òun lójú títì. Ó ní òun ti lọ fẹjọ́ sùn ní àgọ́ ọlọ́pàá nítorí pé kò yẹ kí ẹnikẹ́ni gbé ọwọ́ lé ẹlẹgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ níta. Ohun tí a wá ń rò ní wípé ṣé Uche máa san ọgọ́rùn-ún mílíọ̀nù náírà tí Fúnmi béèrè? Àbí ọ̀rọ̀ náà ó máa parí síbẹ̀ bẹ́ẹ̀ yẹn? Àbí tó bá tún ríra wọn tí máa máa nara wọn? Ẹ jẹ́ kí a mọ èrò ọkàn yín nínú abala àríwísí. Ẹ má gbàgbé láti tẹ agogo ìrántí kí ó lè máa rán yín létí àti bọ́tìnì subscribe. Ẹ pé ìròyìn yìí ẹ fẹ́ràn rẹ̀. Ẹ ṣé ẹ kú ìfẹ́. Orúkọ mi ni Juliet Fọláṣadé láti ìpínlẹ̀ Èkó fún ìkànnì Jígí Alára. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára.
ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.